بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. mo kí ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé sí ibi fiqhul muamalat al-maliyya èyí tí a ti bẹ̀rẹ̀ láti àsìkò kan kí Ọlọ́ba kí ó sì àlékún àgbọ́yé wa. Àmín. èyí tí a fẹ́ mẹ́nubà ní alẹ́ yìí insha Allah ta'ala òun náà ni ọ̀rọ̀ tí ó dìrọ̀ mọ́ kéèyàn máa kọrin gba owó, kéèyàn máa kọ orin máa fún lówó lórí ẹ̀, àbí kó jẹ́ pé iṣẹ́ tí ń ṣe iṣẹ́ kí ni o, Iṣẹ́ orin. tí orin tó pé yóò máa gba owó, tó pé èèyàn ń ṣiṣẹ́ nǹkan tó pé yóò máa gba owó lórí ẹ̀. Ǹjẹ́ ní èyí lè máa kọrin tí yóò máa gba owó lórí ẹ̀ bí? Ǹjẹ́ náà lè máa fẹ́ tí ń kọrin a lè máa fún lówó bí? Ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé, ṣé ẹ rí ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ tí ó fẹ̀ ni, àmọ́ mo fẹ́ sọ sókè rẹ̀ fún wa. Orin, ká tó pé èèyàn gba owó lórí orin, yóò wà lórí, ó wà níbàámu orin tí èèyàn kọ. Àwọn náà rí pé bóyá tí wọ́n kọrin wọ́n máa fún ọ lówó, àbí ẹ̀kọ́ wọ́n fún ọ ní nǹkan. Kódà ẹlòmíì lè pé nǹkan rẹ̀ ó lè fún olórin ní mọ́tò, ó lè fún nílé, ó lè fún ní àbí ẹ̀kọ́. Gbogbo ayé ló wà bẹ́ẹ̀, kò síbi tí ò sí lágbàáyé. Àmọ́ irú orin èwo lè èèyàn kọ nínú ṣẹ̀ríà Islam tó jẹ́ pé téèyàn bá gbowó lórí ẹ̀ ó gba nǹkan ẹ̀tọ́? Irú orin èwo lè èèyàn kọ nínú ṣẹ̀ríà Islam tó jẹ́ pé téèyàn bá gbowó lórí ẹ̀ owó èèwọ̀ ni? A fẹ́ sọ sókè rẹ̀ fún wa. Ṣé ẹ rí orin ash-shi'ru kal-kalam, hasanuhu hasan wa qabihuhu qabih. Orin bí ọ̀rọ̀ náà ni, èyí tó bá dánú ọ̀rọ̀ ọ̀dà, bẹ́ẹ̀ lórin náà èyí tó bá dánú orin náà sí kí ni o, ọ̀dà. Èyí tó bá sọ pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ burú ni, èèyàn gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ lórin náà. Èyí tó jẹ́ pé orin yìí orin burú ni, aburú náà ni ó máa jẹ́. Tó pé dáadáa lè yọ́ mọ̀ sí kí ni, yọ́ máa sọ níbi ọ̀rọ̀, níbi orin náà ńkọ́ ló máa kọ lórin. Aburú níbi ọ̀rọ̀ èyí gbọ́dọ̀ sí kí ni, èyí gbọ́dọ̀ gbé jù sílẹ̀. Bẹ́ẹ̀ náà níbi orin náà ńkọ́. Tó bá jẹ́ pé orin tí èèyàn kọ ọmọkò ń bi ọ̀rọ̀ burú, kó máa búyàn, kó máa sọ ọ̀rọ̀ tí ò dá tó pé lè máa dá wàhálà lẹ̀, kó máa sọ ìròyìn obìnrin kan tá a mọ̀ tó pé bí ẹyẹ táwọn olórin kan máa kọ sọ́nà pé ilé kan obìnrin tí wọ́n mọ̀ táyàn mọ̀ wò báyìí yóò máa sọ pa obìnrin wọn, yóò máa sọ ìwà rẹ̀ àbí bó ti ń ṣe òbélé yìí kò dáa o. Tó bá jẹ́ pé orin tó dáa ni, tó bá jẹ́ pé orin tó dáa tó yapa sí àwọn nǹkan burú, gbogbo tó jẹ́ ọ̀nà burú pátá tí Islam láà gbọdọ̀ sọ, tó jẹ́ pé lèèyàn kọ ọ̀rọ̀ tó dáa lèèyàn fi kọ orin tó rí ìyá tí ogun tó jẹ máwọn nǹkan burú sí kíni tí ò sí ń bẹ̀, tí wọ́n bá fún ẹ̀ lówó lórí ẹ̀ kò sí tó burú ń bẹ̀ o. Bóyá o sọ̀rọ̀ tó dá o sí wáàsí fáwọn èèyàn, o kọrin wáàsí àbọ̀ kọrin ìyẹn nìkan gan ní ìròyìn tí ń ṣe kíni o, tí ń bẹ lára ẹni tí ẹ̀sẹ̀ pé ọ parọ́ mọ́ àbí ó sàsọ́jù. Tó bá sọ àsọjù kò sí kíni, ilé ọ̀dá o. Ẹ bá sọ àsọjù tí wọ́n fún lówó lórí ẹ̀, owó burú náà fún o. Ṣé ẹ bá sì fi àbùkù kan yàn lẹ́yìn tí èsè ni àbùkù tó ń kọrin tó fi ń bú ẹni tí èsè ni ẹni èébú, tí wọ́n bá fún tẹ́ǹkan máa ń fún lówó lórí ẹ̀, owó kíni, owó tí ọ̀tọ̀ ló gbà o, jẹkújẹ ló ń jẹ o. Àbúrò pé tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ń dáadáa ló fi ròyìn ẹ̀, ilé òsì tó burú ń bẹ o. Tí wọ́n bá wá fún èèyàn lówó lórí ẹ̀ ńkọ́, tí wọ́n fún èèyàn sí kíni, ó jẹ́ nǹkan ẹ̀tọ́. Àwọn nínú àwọn ọ̀nà tí èèyàn máa ń gba kọrin tí wọ́n pé tí wọ́n bá fún èèyàn lórí ẹ̀ nǹkan tí ọ̀tọ̀ ni, òun ni kó jẹ́ pé wọ́n ti mọ̀ yìí pé lámọ̀rí kan tẹ́ ẹ̀ bá fún lówó yóò bù yín, tẹ́ ẹ̀ bá sí kíni, tẹ́ ẹ̀ bá náwó fún yóò bù yín, tẹ́ ẹ̀ bá sì fún lówó yóò sàsọjù. Olórin tó bá jẹ́ pé bọ́ọ̀yì ní máa ṣe ń tiẹ̀ tí àyàn sì ń fún lówó, owó tí ń gbà sọ́lẹ́tọ̀ sí bí kò lẹ́tọ̀ sí o, kò lẹ́tọ̀ sí láti máa gba owó àbùkù nígbà. Tó bá rí olè
ó ń jìbìtì ẹni burú yóò mọ̀ pé lẹ́ni kíni ẹni ire yóò mọ̀ gbé àwòrán ẹni burú yóò mọ̀ gbé àwòrán ìwà ní tó dáa lójú àwọn èèyàn níbi orin ẹ má jẹ́ pé ń kọrin báyìí tí wọ́n tó ń náwó fún owó kíni owó haram ní ìwọ ní o bákan náà owó fáàrí tó jẹ́ pé kìí ṣe pé ọjọ́ ní ìsìn àpèjúwe ọ̀nkọrin òyìn ó wá bẹ̀rẹ̀ sí máa ń náwó láti máa náwó ìnáàpà owó ìnáàpà èèwọ̀ ni kí mùsùlùmí ọmọ náwó kíni o ẹni tí a bá náwó àpà náà fún kọ́kọ́ lọ sí kíni tó yí báwọn tí ọba dá láti fún yàn kò dá láti kíni náà láti gbà á tó yí báwọn lórí tí wọ́n wọ́pọ̀ táyàn máa ń ṣe tí wọ́n máa náwó tó burú jù ẹni máa tẹwó mọ́lẹ̀ yóò máa ná náà pa eléyìí kò dé ìsìláàmù sílẹ̀ wọ sókè ọ̀rọ̀ yẹn mọ̀ yá mi kéèyàn kọ orin tó dáa tó jẹ́ pé orin yìí àwọn èèyàn ó sì kíni wọ́n rí pé àwọn tó sọ òótọ́ ọ̀rọ̀ ló sọ kò sí kìí sọ̀rọ̀ kíni o kìí sọ̀rọ̀ burú ilé òsì tó burú bẹ́ẹ̀ kéèyàn ó sì kíni o tí wọ́n bá fún èèyàn ní owó lórí àbẹ́bùn kan lórí ẹ̀ tí èèyàn lè fún èèyàn yẹn sì lè gbà èyí tí ọ̀dá ni kíni ẹni tó fẹ́ ó ń ròyìn èèyàn ní tí ò sí ní kíni ó ń fi tí ò sí lára ìròyìn ẹ̀ àsọjù àbí ń tàbùkù èèyàn lẹ́yìn tí èsẹ́ ní kíni táǹkà bẹ̀rẹ̀ sí máa ń náwó fún lórí pé ń tàbùkù kẹ́nìkan ilé wọn ọ̀dà o sọyé owó tí ó ń fún ọ̀dà ẹni tí ń gbà náà sí kíni pèsè orin tó lẹ́tọ̀ọ́ sí àti gbà kí wọ́n bá kọ́ sànù wa o àmọ́ táyé pé orin tó dáa ni tó yẹ pé orin tí ò sí nǹkan burú ń bẹ̀ yìí tó dáa ó ń kọrin láti máa fi rántí Ọlọ́run bá subhanahu wa ta'ala ó ń kọrin láti máa fi sọ ìtàn Ànábì sàlám àtàwọn ẹni Ọlọ́run ó ń sọ ń pa wọn léyìí kò sí tó burú ń bẹ̀ o tàbí fi ń ròyìn ẹ gan ní ti ń bẹ ní kíni tí ò gbé ọkọjá kíni kò gbé ọkọjá àpò rẹ kò sàsọ jù pé yóò bún yẹn bá kọrin fún yẹn kí yóò fún lówó kò sí kíni o kò sí láì fi ń bẹ o ó jẹ́ pé tẹ́yìn kan bá ròyìn yẹn ẹ bá ti táwọn tí wọ́n ti máa kọrin kéwú àti máa kọrin kéwú wàhálà ní ọ̀sẹ̀ tó ti pé nǹkan kọ orin kí yóò fún ní ẹ̀bùn ọ̀dà Ànábì sallallahu a rí pé àpèjúwe ló jẹ́ fún àmì eléyìí báyìí nígbà tí Káàbù bin Zuhair tí ọkùnrin fún Ànábì sallallahu kí ló ṣe ọ bọ́ aṣọ kíni o aṣọ bódìdá rẹ̀ aṣọ àkíbà rẹ̀ ó gbé sí kíni o ó gbé sí lọ́rùn bá nù lọ ní túmọ̀ sí pé káyọ̀ tí bá kọrin tó dáa èyí lè fún ní kíni o èyí lè fún lẹ́mọ̀ lórí rẹ̀ bá nù lọ. káàbọ̀ wá lọ síbi àwọn orin tí ń lọ lásìkò sí i báyìí ọ̀rọ̀ míì wà tó lélẹ́hùn àwọn orin tí wọ́n lùlù sí irú ìlú wo nínú ṣẹ̀ríà ìsìláàmù tí wọ́n lè lù tọ́ lọ ní àsìkò wọn ó sì lù ṣe ìpọ́nrọ̀ mi lélẹ́hùn àkọ́nà ọ̀rọ̀ ìlú tó pé wọ́n kọ tí wọ́n lu àwọn ìlú gángan kìíní kan sí wọn eléhùn kọ̀ lọ nítorí dá pọ̀ jù fún wọn tí wọ́n kọ́ kí wọ́n fi irú rẹ̀ lẹ̀ gbogbo àwọn tí wọ́n jó lórin wá sí wa fún wọn ni pé wọ́n sọ orin wọn di orin ẹ̀kọ́ wọ́n sọ di orin ìrántí Ọlọ́run ìròyìn Ànábì sallallahu alaihi wasallam ìròyìn àwọn àfáà nílẹ̀ ìlú wa Nàìjíríà wọ́n máa fi sọ orin tó dáa láì jẹ́ pé aburú tí ń bẹ́ẹ̀ tí wọ́n máa ń ṣe wọ́n máa ṣe ń bẹ̀ wọ́n yọ gba aburú kó ń bẹ̀ ẹ̀ka obìnrin máa jó wọ́n máa kọrin fáwọn obìnrin máa jó àtọkùnrin àtobìnrin ìgbélé yìí kọ̀ bá ojú mu yíba wọn àwọn obìnrin wọn lọ máa kọrin iṣẹ́ jẹ́jẹ́ fúnra tiwọn láàrin wọn káwọn ọkùnrin náà mọ̀ sí kíni àmọ́ ń kọ́ pé àwọn kọrin fáwọn kíni o fúnra àtobìnrin wàhálà ní ń rà síra Ọlọ́run o iṣẹ́ ìburú lẹ́kọ́ ń ṣe náà wọ́n tá ń fún ọ lówó lórí ẹ̀ wọ́n fún ẹ̀ lówó lórí kíni lórí ìbàjẹ́ wàhálà ní o kó lọ́wọ́ kọ́mọ́jì òdì wàhálà sí alóòjọ́ kí a mọ́ o kéyìn ò túbá tí a ti túbá lọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala gẹ́gẹ́ tí ò dẹ́ṣẹ̀ náà ni àti mashallah ń bẹ náà àpọ̀lọpọ̀ àwọn olórin lágbà ayé gan tí wọ́n túbá ń bi orin tí wọ́n kọ tí wọ́n sọ di orin ẹ̀sìn lóye tí ẹ̀sìn pé tí wọ́n mọ̀ lù tí wọ́n mọ̀ dá wàhálà alẹ́ fáwọn èèyàn tí wọ́n mọ̀ fi sọ àwọn èèyàn jẹ́ yìí sí wọ́n ṣe kú ṣe wọ́n mọ̀ ròyìn obìnrin bó ti ṣe rí kíníkà obìnrin mọ̀ jó yóò tún mọ̀ dáfìtì náà lé àwọn aṣẹ́wó pọ̀ ńbẹ̀ wíléhùn tí wọ́n tún wá gbogbo ilé ń pàtà ẹni tí ń kọrin táwọn èèyàn ń jó
táwọn gbogbo àwọn obìnrin burú tó ń lékún bàjẹ́ ń bẹ̀ táwọn ọkùnrin tí ṣètọ́hún wà lọ́kàn wọn tó ń lékún bàjẹ́ ń bẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ pàtàwọn máa dì lérí ta ni ẹ ti ń kọrin tó dá nǹkan yìí lẹ̀ gan wọ́n àìkú ti kú gbogbo àwọn olórin tí wọ́n ti kú wọ́n jẹ́jọ́ tí wọ́n ti lọ wọ́n jẹ́jọ́ kó máa jẹ́ pẹ̀lú ọ̀sẹ̀lẹ̀ àrògbà tí wọ́n kọrin náà káwọn náà túbá ilé ìsànfààní o lọ́ba yóò sànù wa o àtọ̀ wa tẹ̀síwájú níbi eléyìí àkàbẹ̀rẹ̀ lórí eléyìí báyìí ni wọ́n di àsìkò tí tó ń bọ̀ insha Allah àtọ̀ máa tẹ̀síwájú Allahumma salli ala Muhammad sallim.